gbọ́ ṣọ́ńtẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ṣọ́ńtẹ́tì ṣé wọ́n gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. àwọn party members náà lọ ń gba kínní yẹn from each state. Meanwhile, ṣé party member nìkan ló tún dìbò fún Tinubu ni ló fi jẹ́ pé party member nìkan ló fi jẹ́ pé gbogbo benefit náà bá kó wá báwọn náà benefit yẹ. wọ́n bá ti dé orí ipò kan wọn kì í ṣe ìfẹ́ aráàlú. owó tí wọ́n fẹ́ yá yìí lórí ọrùn ọmọ Nàìjíríà náà máa yá lé wọ́n dẹ̀ máa san interest lórí ẹ̀. so therefore wọn ní ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ni ká ní ìgbẹ́kẹ̀lé lórí ẹ̀ wọn ní ìgbẹ́kẹ̀lé rárá. Even tẹ bá wo body language ọ̀pọ̀lọpọ̀ àwọn tán dìbò òṣèlú mú yìí bí kan kú síbẹ̀ ló máa ń ṣe wọ́n after their 8 or 4 years term tán bá lò fún ẹ̀ ń fẹ́ wọ́n á tún fẹ́ lọ wọ́n á tún fẹ́ mú loyalist wọn tán máa control. gọ́fúnà ẹnìkan ló máa fa gọ́fúnà kalẹ̀ pé ìwọ ló máa ṣe gọ́fúnà vice àwọn ogun kan náà máa vice kalẹ̀ pé àwa láàfà vice kalẹ̀ so dírú kan báyìí bá wá ṣẹlẹ̀ tó ti yẹ yín sìn àwọn ogun gọ́ọ̀nà yẹn wọ́n ní fẹ́ kí vice yẹn kó sọ síbi ààyè yẹn ọ̀hún ẹ̀ tí a pé court bá pa wọ́n láṣẹ wípé dandan vice yẹn gbọ́dọ̀ take post. èrò ará ìlú la tó gbédè o ẹ̀ẹ́dùn ọkàn ará ìlú là ń pariwo ohùn tàrá ìlú fẹ́ là ń wí o ẹ̀yin tó rọkàn kí ẹ ṣàtúnṣe sí i. èrò ará ìlú. ìran agbé ló larọ́ ìran àlùkò ló ló sùn ìran lékèlékè náà ni ó ní ìlú Ìkẹfún. Tá bá ń sọ̀rọ̀ nípa ètò àtàtà àwọn ètò tí ó ń lani lọ́yẹ̀ tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye ẹ má wá tì síbì kankan ìkànnì Jígí Alára náà ni ibẹ̀ náà ni àti ń dára lóríṣiríṣi àwa lálára o àwa gangan lálára àwa gan atún gbàràdá lọ́wọ́ ẹni tí ò bá mọ̀ lò níkànnì Jígí Alára náà ni mo ti wá kí wa o níbikíbi tí ẹ bá ti ń láǹfààní àti gbọ́ awotowoto mi káàkiri àgbáńlá ayé wípé ẹ tún kú lé ẹ kú àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ibikíbi tó bá ka yín mọ́ náà ni o Olúwaṣeun Adeoye ló kọ tí èmi ń jẹ́ o mo tún kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ọ̀hún ètò tá a pè ní èrò aráàlú ẹ̀yin náà gbọ́ bóko ètò ọ̀hún ṣe dún èrò aráàlú ni ẹ̀dùn ọkàn aráàlú òun náà la ṣe máa ń ké tọ́tọ̀hún sí etí àwọn tó ọ̀rọ̀ kan wípé ṣán tẹ́tí ṣán gbọ́ àwọn tó jẹ́ ẹ̀dùn ọkàn wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kí ìjọba àpapọ̀ tó yẹ kí wọ́n ṣe fún wa ṣùgbọ́n tó jẹ́ pé àwọn èèyàn wọ́n mọ̀ lọ ṣọ́ọ̀ṣì pé Ọlọ́run ṣe lè fún wa tó sì yẹ kó jẹ́ pé ìjọba tó jẹ́ tí wọ́n ń jọba lé wa lórí tá à ń dìbò yàn ló yẹ kó ṣe fún wa ẹ̀yin náà rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà wó àwọn tó yẹ kí ìjọba ó ṣe fún wa là ń gbé lọ ṣọ́ọ̀ṣì pé Ọlọ́run bá wa ṣe léyìí bá wa ṣe lọ́tún bá wa ṣe lósì kí Ọlọ́run bá mi Èdùmàrè kó ṣàánú wa ni o torí ẹ̀ ó wà lára tí a ṣe gbé ètò yìí kalẹ̀ o wípé bóyá tá a bá tiẹ̀ ń fọn rere ẹ̀ tá à ń palantia ìkànnì Jígí Alára yìí bóyá ó ṣeé ṣe káwọn tọ́rọ̀ kan tiẹ̀ wá nǹkan ṣe sí torí pé ìkànnì Alára àgbà yìí dá náà ní wá kí Ọlọ́run bá mi Èdùmàrè kí ó ṣàánú wa náà ni a tún ti wá dé àti balẹ̀ bàbí sórí ètò ọ̀hún fún tòní o èyí náà ni ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2023 àtúnwá tún gbọ́ ètò ọ̀hún níkọ̀tún bá a ṣe wá ṣe náà ni bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lórí ètò yìí a kọ́kọ́ lọ sí ilẹ̀ òkèrè láti lọ gbọ́ àwọn kókó láti lọ gbọ́ àwọn ìròyìn níkọ̀ọ̀kan ìjèjì látàrí àwọn tí ó ṣẹlẹ̀ náà ẹ jẹ́ sáré lọ sí orílẹ̀-èdè India o níbi tí a ti ka ìròyìn kan lọ́sẹ̀ tó lọ níbi tí wọ́n ti sọ pé àwọn òṣìṣẹ́ kan tí wọ́n ń wá jíjẹ mímu wọn kiri tí wọ́n ń ṣiṣẹ́ láwọn agbègbè ibìkan tí wọ́n ń pè ní Uttarakhand State ní orílẹ̀-èdè India wọ́n ní wọ́n tó bí
mọ́kànlélógójì àwọn òṣìṣẹ́ ọ̀hún wọ́n ní wọ́n há sínú tọ́nẹ̀lì kan bẹ̀. Látìgbà náà wọ́n sì ti ń gbóúnjẹ lọ fún wọn, wọ́n ń lo ìlànà kan fi gbóúnjẹ gbígbóná fún wọn nínú tọ́nẹ̀lì tí wọ́n há sí lọ́tún lọ́sì. Ìròyìn ayọ̀ ti wá dé o lórí àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n sọ pé wọ́n há sínú tọ́nẹ̀lì ọ̀hún, nígbà tí wọ́n sọ pé àwọn adóòlà ẹ̀mí ni wọ́n sọ pé wọ́n ti lo ìlànà kan o tí wọ́n sì ti wá ọ̀nà láti dóòlà ẹ̀mí àwọn òṣìṣẹ́ tí wọ́n há sínú tunnel ní ìpínlẹ̀ kan tí wọ́n ń pè ní Uttarakhand state yìí, tí wọ́n sọ pé wọ́n há síbẹ̀ láti ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí. Wọ́n ní àwọn adóòlà ẹ̀mí ọ̀hún ni wọ́n sọ pé wọ́n ní àwọn tí wọ́n há sínú tọ́nẹ̀lì ọ̀hún ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lásìkò tí ilẹ̀ rírì kan ṣẹlẹ̀ tí ó sì bi òkè kan wó wọ́n sì sọ pé àtìgbà tí wọ́n ti há sínú kinní ọ̀hún orí kó wọn yọ, wọn fara pa dàbí alára náà, wọ́n sà ní wọ́n ń jẹ wọ́n mu náà ni. Wọ́n wá sọ pé ìlànà kan tí àwọn adóòlà ẹ̀mí ọ̀hún tí wọ́n sọ pé wọ́n fẹ́ máa fi yọ wọ́n kọ̀ọ̀kan náà ni pé wọ́n fẹ́ máa lo ẹbí irin gígùn kan tí wọ́n fi sí àwọn ibì kan tí ó ní í ṣe pẹ̀lú ibi tí wọ́n há sí ọ̀hún ni wọ́n sọ pé wọ́n máa fi yọ wọ́n níkọ̀ọ̀kan èjèèjì. Wọ́n sì sọ pé àwọn adóòlà ẹ̀mí ti gbìyànjú o látìgbà tí àwọn ará bíi ti há síbẹ̀, wọ́n fún wọn ní oxygen tí wọ́n fi ń mí, bákan náà ni wọ́n sì jẹ́ kí oúnjẹ wọn nínú ibi tí wọ́n há sí ọ̀hún ìyẹn ní orílẹ̀-èdè India náà ni eléyìí ti ṣẹlẹ̀. Bákan náà wọ́n ní ìséde tí wọ́n ti kéde o ní orílẹ̀-èdè Sierra Leone tẹ́lẹ̀, wọ́n ní wọ́n ti fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí ìséde ọ̀hún ni wọ́n sọ pé wọ́n kéde o látàrí bí àwọn adìtẹ̀gbàjọba kan bí wọ́n ṣe gbìyànjú àti dìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè Sierra Leone. Wọ́n ní wọ́n ti wá gbẹ́sẹ̀ kúrò lórí ìséde ọ̀hún báyìí o. Wọ́n ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ sípò ní orílẹ̀-èdè ọ̀hún báyìí o látàrí wàhálà ọ̀hún tí ó ṣẹlẹ̀ tí ó di pé àwọn èèyàn ń kú lóríṣiríṣi, wàhálà lọ́tún wàhálà lósì tí ò jẹ́ kàlàáfíà ìjọba nígbà táwọn ọmọ ológun ọ̀hún tí wọ́n sọ pé lára àwọn ọmọ ológun ọ̀hún wọ́n rí àwọn tí wọ́n ti fẹ̀yìntì ń bẹ̀ àti àwọn tí wọ́n wà nípò lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n gbìyànjú àti dìgbàjọba ní orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní ìjọba orílẹ̀-èdè ọ̀hún ti wá gbẹ́sẹ̀ kúrò lórí ìséde ọ̀hún o báyìí tí gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ sípò padà ní orílẹ̀-èdè Sierra Leone ọ̀hún o. Ẹ jẹ́ wá gba orílẹ̀-èdè Sierra Leone kí n wá gbà wá sí orílẹ̀-èdè Israel báyìí o látàrí rògbòdìyàn kan tí ó ń lọ ń bẹ̀ náà lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní àwọn kan tí wọ́n ti fi sí gbèkùn ni wọ́n sọ pé wọ́n ní wọ́n ti fẹ́ gba òmìnira báyìí o bí wọ́n ní wọ́n ti fẹ́ gba òmìnira báyìí bí wọ́n ṣe ti kéde pé kí ogun tiẹ̀ sinmi díẹ̀ fún bíi bí wọ́n ti ṣe fi àfikún bíi wákàtí 48 pé kí ogun kí ó tiẹ̀ sinmi díẹ̀, ceasefire ni wọ́n ń pè é ní agbègbè ọ̀hún o. Wọ́n ní temporary ceasefire náà ni o láàrin orílẹ̀-èdè Israel àti Hamas tí a ti gbọ́ pé wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná láàrin ara wọn bí wọ́n ṣe sọ pé jogun sinmi ọ̀hún tí wọ́n kéde. Wọ́n ní ó ti wọ bí ọjọ́ 5 báyìí. Wọ́n ní wọ́n tún ti fi bí wọ́n ti fi bí wákàtí 48 kún. Wọ́n ní látàrí èyí wọ́n ní wọ́n fẹ́ fi àwọn tí wọ́n wà ní ìgbèkùn sílẹ̀ láàrin ara wọn. Wọ́n ní wọ́n fẹ́ ṣe pàṣípàrọ̀ láàrin àwọn ikọ̀ méjèèjì yìí o. Ẹ jẹ́ kí n wá gba àwùjọ àgbáyé kí n wá gbà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ǹjẹ́ kí làwọn ọmọ Nàìjíríà kí wọ́n tún sọ̀rọ̀ lé lórí o látàrí àwọn tá a tún mú lọ sóde lónìí pé kí wọ́n bá wa dá sí. A tún béèrè lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o èrò wọn lórí àwọn nǹkan kan tó jẹyọ tó ṣúyọ. Kókó eléyìí ó tiẹ̀ ní ṣe pẹ̀lú ohun tí ó wà lójú ewé gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní náà ni o. Ohun tó ní ṣe pẹ̀lú àbá ètò ìṣúná ọdún 2024 tí ààrẹ Tinubu tí ó fẹ́ gbé lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin. Nínú àbá ètò ìṣúná ọ̀hún ìjọba orílẹ̀-èdè yìí wọ́n ti jẹ́jẹ́ wípé àwọn ò ní yáwó ṣùgbọ́n èyí tó tún wá ya àwọn èèyàn lẹ́nu náà ni bí wọ́n tún ṣe rí wípé wọ́n ní wọ́n tún fọwọ́ sí ẹ̀yáwó kan tí ń ṣe bílíọ̀nù kan dọ́là tí ń ṣe owó ilẹ̀ òkèèrè. Eléyìí náà ó kàn wá lóminú, òun náà wọ́n fi wò pé àbójú ń dùn mí ní ìgbà tí mo rí ìwé ìròyìn ọ̀hún pé ẹ̀yin èèyàn ẹ wá bá ń wo kínní wọ́n sì bá ń confirm ẹ̀ pé lóòótọ́ ni. Eléyìí náà làwọn ọmọ Nàìjíríà sọ èrò wọn sí o lórí wọ́n sọ èrò wọn lórí ẹ̀ láǹfààní àti gbọ́ èrò àwọn ọmọ Nàìjíríà tí a bá dé abala wọn o. Bákan náà lórí àwọn aáwọ̀ tó máa ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn gómìnà àti àwọn igbákejì gómìnà èmi ṣàkíyèsí ẹ̀ látìgbà tí mo ti ń rá àwọn gómìnà ńlẹ̀ yìí lẹ́yìn táwọn gómìnà bá kúrò tán mi ń sábà rí àwọn igbákejì wọn ẹ̀kan gorí àléfà tí wọ́n bá lọ.
ẹjá fi ti ìpínlẹ̀ Edo àti Ondo ká fi ṣe case study lórí ètò yìí. Ẹni tí ń ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ẹ rí i pé aáwọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti gómìnà ìgbà tí gómìnà tí wọ́n lọ gbà tọ́jú ní ilé orílẹ̀-èdè Germany tí wọ́n wọ àwọn nǹkan kan sí lẹ́sẹ̀ tó fi di pé bóyá nígbẹ̀yìn wọ́n ṣẹ́tù kínní ọ̀hún amicably láàrin ara wọn. Bákan náà ní ìpínlẹ̀ Edo náà Philip Shuaibu náà aáwọ̀ kan náà bíi lọ́bọ̀lọ́bọ̀ ó ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún Obaseki Shuaibu tí mo wá ń sọ yìí ó ti wá kéde èròǹgbà rẹ̀ báyìí wípé òun náà fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Edo tí mo sì mọ̀ tó sì hàn gbangba kedere sí gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ Edo àti àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé èròǹgbà yìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni ó fa lọ́bọ̀lọ́bọ̀ awuyewuye tí ó ṣẹlẹ̀ láàrin Obaseki àti igbákejì rẹ̀ nígbà náà lọ́hùn tó sì jẹ́ pé nígbẹ̀yìn Shuaibu ó ti wá sọ pé òun tó gbangba sùn lọ́yẹ̀ òun náà fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ Edo. Níbo wá lérò pé ọ̀rọ̀ yóò já sí? Ayédatiwa náà lónìí wọ́n ní ó ṣeé ṣe káwọn ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ondo náà kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ó máa délédé gómìnà ní ìpínlẹ̀ náà. Gómìnà náà tó yẹ kó sì ti yọ̀ǹda pé kán kéde rẹ̀ látijọ́ yìí kí ni tí gómìnà ń wò tí ò ṣe ti gbà kí wọ́n kéde ẹni tí ó jẹ́ igbákejì rẹ̀ látàrí tí òfin sàn tí ò ti gbà látijọ́ yìí tó wá di pé wọ́n ń wá ẹ̀sùn síra wọn lẹ́sẹ̀. Gbogbo ilé náà làwọn èèyàn sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí lónìí o lórí ètò èrò aráàlú láǹfààní àti gbọ́ tí a bá dé abala wọn o. Bákan náà ọ̀rọ̀ Jẹ̀gá lórí ìdìbò gbogbogbò ọdún tá a wà yìí Jẹ̀gá sọ̀rọ̀ ó ní ẹ̀kan ń bu ẹnu àtẹ́lu ètò ìdìbò tó kọjá yìí ni wípé tá a bá ní àwò láwọn abala kan ó ní ètò ìdìbò ọ̀hún ó mà yanrantí ó ní ibi tó yẹ ká di ẹ̀bìrù àdi ẹ̀bìrù láǹfààní àti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nù ròyìn wa tún gbé èrò àwọn aráàlú lórí ẹ̀ tí a bá dé abala wọn o. Olúwaṣeun ló kọ tí èmi ń jẹ́ Adeoye ló kọ bàbá tó bí èmi lọ́mọ. Ẹ jẹ́ ká lọ sí abala tá a ti gbọ́ kókó àti kẹtẹpẹ àwọn ìròyìn ọ̀hún níkọ̀ọ̀kan ìjèjì pẹ̀lú Seun Adeoye àti Funmilayo Adesewo. Ẹ máa bá wa ká lọ à ń padà bọ̀. Láti Prison 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù báyọ̀ lókè àgàgà ní àtúndé o. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. Èrò aráyé lónìí. Làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. Èrò aráyé lónìí. Àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. Èrò aráyé lónìí. Ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. Èrò aráyé lónìí. 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 Ṣé wọ́n ń gbọ́ Seun tẹ́tí? Àwọn tí ọ̀rọ̀ kan Seun tẹ́tí. Ṣé wọ́n ń gbọ́ òun Seun rọ́ṣà? Àwọn aláṣẹ orílẹ̀-èdè wa Seun rọ́ṣà. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá Seun lọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá ta bá o, ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá Seun lọ̀rọ̀ yìí já sí. Ibi tó bá ta bá o, ó yẹ ká lè tún bẹ̀ ṣe. Àwọn adarí wa, àwọn olóṣèlú wa, ó yẹ kí gbogbo wọn lè gbọ́, kí wọ́n lè ṣàtúnṣe. Kọ́ńtà ọ̀la dára, kí Nàìjíríà kó lè dára. Àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, kí wọ́n lè ṣàdúrà fún wa. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté. Ojú tó lé ojú tó kò káyé. Lọ́lá ojú tó kọ́. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò aráyé lónìí. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè téńté. Àṣà tó gorí ọ̀bẹ̀rẹ̀ lè Ojú tó lé ojú tó kò káyé. ojú tó lé ojú tó kọ́. Ìròyìn jákèjádò àgbáyé. Lórí èrò aráyé lónìí. Láti Prison 24 TV àtúgbé tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù báyọ̀ lókè àkàbàrí ẹ̀gbọ́ o. Èrò aráyé lónìí. Yes,
yes wo Funmilayo wo ó ń ṣe mí bí orin lónìí kí n sáà dúpẹ́ ni ó tiẹ̀ bá ń dárin lé ní kí n sọ pé ó yẹ ká dúpẹ́ òmọrin kan àṣírí rẹ̀ tú ó yẹ ká wò láti ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí títí di àsìkò yìí àkàbà kíní kejì kẹta kẹrin karùn-ún kẹfà títí dé orí ìkọkànlá tí mo sì gbàgbọ́ pé a la ìjókòó ìjà ní agbára ọlọ́run bá mi rẹ̀ ẹjá tún máa kíra wa o níbikíbi tẹ̀bà tí ń láǹfààní àti máa wò wá níkànnì Jígí Alára ìkànnì Jígí Alára náà ni ìkànnì tí gbogbo àgbáyé tí wọ́n gbádùn lọ́wọ́ tá a wà yìí náà ni o káàkiri àgbáyé kò síbi tẹ́ ẹ bá wà abẹ́ omi ní ojú òfurufú ni tẹ́ bá ṣàti tẹ̀ sórí device yín ẹ̀yẹn tẹ̀ Jígí Alára gbogbo tí lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá yóò gbé jáde ní gbogbo àwọn ètò wa lọ́tún lósì lọ́kan léjì lóríṣiríṣi báhùn ẹ láǹfààní àti máa wò wá kétékété o wọ́n tún kí ń gàbọ̀ sórí sí abala tí a ti máa ń ṣe kókó inú ìwé ìròyìn tá a ti máa ń yàn nínú àwọn kókó tó ṣúyọ ní ojú ewé àwọn ìwé ìròyìn ìyẹn lórí ètò tá a pè ní èrò aráàlú abala ọ̀hún látúnkọ́lù lónìí tí ń ṣe ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2023 rí pé ọdún ó ti ń tẹnubodò náà díẹ̀díẹ̀ nù kí Ọlọ́run kí ó ṣàánú wa náà ní o bí ìṣe wa lónìí olúwaṣe lórúkọ tí èmi jẹ́ Adeoye lórúkọ fádà mi bó lórúkọ tiẹ̀. olúwa Funmilayo lórúkọ tèmi Adesewo lórúkọ bàbá mi. ẹ káàbọ̀ ìwé ìròyìn The Punch àti ìwé ìròyìn Nigerian Tribune náà ni ó tún wà lọ́wọ́ tèmi lónìí o a tún ka gbogbo ẹ̀ ẹ̀sìn létí ní kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi o ká kọ́kọ́ mú àwọn kókó ọ̀hún ní kọ̀ọ̀kan èjèèjì nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní náà ni wọ́n fi kókó ọ̀hún ni wọ́n fi kó àǹkó níbi tí wọ́n ti sọ pé ààrẹ Tinubu yóò gbé àbá ètò ìṣúná ọdún 2024 lọ síwájú àgbáríjọpọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wa lórílẹ̀‐èdè yìí lónìí bákan náà ti sọ pé àwọn ìgbìmọ̀ ọmọ aláṣẹ ìjọba àpapọ̀ wọn ni wọ́n tún buwọ́lù kí wọ́n tún lọ yá bílíọ̀nù kan dọ́là owó ilẹ̀ òkèèrè àyàrá ọjà. owó ńlá ni tó bá ń gbẹ̀rí mọ́ sílẹ̀. nínú ìwé ìròyìn The Punch ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. ìwé ìròyìn méjì òun ló bẹ̀ mí wádìí fún tòní mo ní ìwé ìròyìn The Sun àti ìwé ìròyìn Daily Trust kókó tó jẹyọ nínú wọn òun náà lèmi náà wà kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò kó tó di pé àwọn kùnkùndùn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé The Sun awuyewuye wà lórí ètò ìdájọ́ ilẹ̀ Nàìjíríà. nínú ìwé ìròyìn The Punch náà mo wà mí tí ì lọ kókó ọ̀hún tí mo tún rí ń bẹ̀ náà ni o ìpínlẹ̀ Ondo ni mo tún sáré tún gbé bàálù tí mo tún lọ báyìí wọ́n ní àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ pé wọ́n ṣe ìpàdé oníwàrà sísà kan lónìí o ní tí wọ́n ti sọ pé níbi ìpàdé ọ̀hún ó ṣeéṣe kí wọ́n kéde ẹni tí ń ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédatiwa bí ẹni tí ó máa délédé gómìnà ní ìpínlẹ̀ náà nínú ìpàdé wọn lónìí. èmi náà ti kúrò nínú ìwé ìròyìn The Sun a rí nínú ẹ̀ pé Tinubu tún Kyari ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó ń pèsè epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ rẹ̀ yàn sípò lẹ́ẹ̀kan sí ìyẹn àjọ NNPC. nínú ìwé ìròyìn The Punch ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe kinní kan àtàn kinní kan kúkú àtàn àti gbogbo ẹ̀ ọmọ ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì kan rèé o wọ́n ní àtọ́nù tó ń tiẹ̀ ṣe ń tiẹ̀ ọwọ́ fífọ́ ni níbi tó ti fọwọ́ ó fọwọ́ títí ó fọwọ́ fún 58 hours wákàtí méjìdínlọ́gọ́ta lọ́wọ́ bá funfun wọ́n bá gbọ́ wọn dìgbàdìgbà lọ ilé ìwòsàn. nínú ìròyìn The Punch náà ni mo ti rí àkọlé àkà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ sí létí tí àsìkò rẹ̀ bá tó. nínú The Sun náà ni mo ṣì wà ìbíwó abala ilé ìtajà kan tó wáyé lọ́jà Alábà ní ìlú Èkó àwọn ẹgbẹ́ ọmọ Biafra IPOB wọ́n ké gbàjarè sí Ohanaeze àwọn gómìnà láti apá gúúsù ìlà oòrùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láti dá sí ọ̀rọ̀ náà. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo wà níbẹ̀ náà ni mo ti rí àkọlé eléyìí níbi tí wọ́n ti sọ wípé àwọn náà tún kọ́ gbàgàdà ní tiwọn àwọn náà kọ́ nípa àbá ètò ìṣúná ọdún 2024 náà ni ṣùgbọ́n ẹ jẹ́ wọ́n mú kókó eléyìí nígbà tá a ti múnú ìwé ìròyìn The Punch ẹ jẹ́ mú kókó eléyìí ní inú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀hún wọ́n ní
ẹni tí ń ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki tí orúkọ tiẹ̀ ń jẹ́ Philip Shuaib ó ní òun náà ti kéde èròǹgbà rẹ̀ wípé àníṣe ipò ọlá yìí ó wù òun náà bó ń ṣe wà nípò dẹ́pútì lọ́wọ́ báyìí òun náà fẹ́ bọ́ sí nọ́mbà 1 nípínlẹ̀ Edo ó ti declare intention rẹ̀ lánàá ní ìpínlẹ̀ Edo ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ tí abádé abala ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Trust ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ wọ́n ké gbàjarè fún owó ìdàgbàsókè lẹ́yìn tí wọ́n ti pín mílíọ̀nù lọ́nà 8 ó lé díẹ̀ náírà láàrin ọdún méjì. nínú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀rọ̀ tó ní ìròyìn tó ní ṣe pẹ̀lú àbá ètò ìṣúná òun náà tún wà ńbẹ̀ o ẹ̀wọ̀n ní lọ́jọ́rú ọ̀la òde òní náà ni ààrẹ Tinubu yóò gbé àbá ètò ìṣúná lọ sí iwájú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìròyìn kan tún wà lábẹ́ o níbi tí wọ́n ti sọ pé ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa wọ́n ní òun náà ti sọ pé lórí àbá ètò ìṣúná yìí àwọn ó ṣe town hall meeting láǹfààní àtìgbọ̀ tí a bá dé abala ọ̀hún. Daily Trust náà ni mo ṣì wà ìwọ́de alágbára gba ìpínlẹ̀ Kánò kan lórí awuyewuye lórí ipò gómìnà àti bí àwọn ọlọ́pàá ṣe mú àwọn ènìyàn 7. ìròyìn eléyìí tí mo fẹ́ kà nínú ìròyìn Nigeria Tribune yóò ti jẹ́ kí sápá ọmọ àwọn ọmọ Nàìjíríà kan torí pé gbogbo ayẹyẹ tá a mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ijó ìlú ìdùnnú gbogbo ẹ̀ a mọ̀ jẹun náà ni ṣùgbọ́n eléyìí ayẹyẹ ìsìnkú kan tí ṣe ti ẹni tí ṣe ìyálóde ilẹ̀ Yorùbá tí ṣe ìyálóde Ẹ̀gbá ẹlẹ́ẹ̀kẹrin tí ṣe ìyálóde ilẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ ìyálóde Àlàbálọ́sìn tí ìyá tí wọ́n tẹ́rí gbaṣọ láti nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wọ́n ní níbi ayẹyẹ ìsìnkú ìyá yìí tí ṣe ìyálóde ilẹ̀ Ìbàdàn ìyálóde ilẹ̀ Ẹ̀gbá àti ìyálóde ilẹ̀ Yorùbá wọ́n ní kò sí ohun tí yóò jọ pé àwọn ṣe jìmjìm àwọn lùlù àwọn jóńbẹ̀ wọ́n ní kò ní sí bí ayẹyẹ ìsìnkú ìyá yìí wọ́n ní ohun tí ìyá tí wọ́n fi sílẹ̀ kí wọ́n tó lọ rí léwu nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn eléyìí láàárọ̀ òní. nínú ìwé ìròyìn Daily Trust náà sì ni mo wà olùkọ́ kan gbé ẹ̀mí mì ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ó ṣubú. Ọlọ́run kì í ṣàánú wọn náà ní o. nígbà tẹ́tí wá dún àwọn kókó ọ̀hún ní kọ̀ọ̀kan ìjèjì àwọ̀ wọnú sùnmùnú àwọn kẹ́tẹ́pẹ́rẹ́ lọ báyìí láti máa kà sí létí ní kọ̀ọ̀kan ìjèjì ká tó wá wọnú sùnmùnú rẹ̀ lọ ẹ jẹ́ kí a sáré dé òkè lọ́hùn à ń padà bọ̀. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ẹ jẹ́ ká wá mú gbogbo ẹ̀ báyìí ní kọ̀ọ̀kan ìjèjì bá a ṣe wọnú kẹtẹpẹrẹ lọ báyìí. The Punch náà ni màá fi ṣíde ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi láàárọ̀ òní o níbẹ̀ náà ni mo ti rí ìròyìn àkọ́kọ́ yìí níbi tí ìròyìn kan wà ń bẹ̀ o níbi tí ẹni tí ń ṣe alága àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí nígbà kan Professor Atahiru Jega níbi tí ó ti sọ̀rọ̀ lórí ìdìbò gbogbogbò kan tí ó wáyé ní ọdún yìí tí ṣe ìdìbò sí ipò ààrẹ
Jẹ̀gá sọ̀rọ̀ Jẹ̀gá ẹni tí ń ṣe alága àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Àtàìlù Jẹ̀gá ó ti ṣe àpèjúwe ìdìbò gbogbogbò ọdún 2023 o bí eléyìí tí ó sì yanrantí láwọn abala kan tá a bá ń sọ nípa ìbò náà. Jẹ̀gá ẹni tí ó sọ̀rọ̀ náà lórí ètò kan tí ṣe ètò móhùnmáwòrán Channels lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ni ó sọ̀rọ̀ ó ní ìwòye tó nípa ìbò gbogbogbò náà ó ní kì í ṣe láti kín ẹni tí ń ṣe alága àjọ INEC tó wà nípò báyìí lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn òyìn Professor Yakub Muhammad ó ní òun ò tiẹ̀ sọ̀rọ̀ yìí láti fi gbè sẹ́yìn rẹ̀ àbí òun kín lẹ́yìn àbí òun ṣe nǹkan kan o tẹ́ ẹ̀ bá wá gbàgbé o oríṣiríṣi awuyewuye ló ti jẹyọ látàrí èsì ìdìbò náà bíi àwọn ẹjọ́ lóríṣiríṣi àwọn ìpinnu ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye tribunal àti àṣẹ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lóríṣiríṣi. Jẹ̀gá ní òun yóò sọ yaya wípé ìbò náà ṣì yanrantí ó ní láwọn agbègbè kan tí àwọn àdójúkọ kan ti jẹyọ tí ó sì yẹ kí wọ́n dènà àwọn àdójúkọ náà ṣùgbọ́n wọn dènà rẹ̀ o tí ó sì nígbàgbọ́ pé ó yẹ kí wọ́n dènà àwọn àdójúkọ ọ̀hún kí gbogbo nǹkan kí ó lè sọmọnà nígbà kan náà. Ó ní ṣe ni àwọn èèyàn máa ń sábà di ẹ̀bi àwọn kùdìẹ̀kudiẹ ìbòrú àwọn aláṣẹ ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí tí òun pàtó sì ti ní ìpín tòun nínú ìdìbò náà nígbà tí òun sì wà ní alága gẹ́gẹ́ bí alága àjọ náà nígbà náà. Ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ ìjìnlẹ̀ òṣèlú náà Àtàìlù Jẹ̀gá ó ní ó yẹ kí àwọn sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà lórí ẹ̀bi ọ̀rọ̀ ìdìbò náà. Ó ní àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè yìí ó ní àwọn náà nípa tí wọ́n kó láwọn apá ibi tí àdójúkọ yìí pọ̀ sí. Jẹ̀gá ló sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ òní. Nínú ìwé ìròyìn Daily Trust lèmi ti fẹ́ bẹ̀rẹ̀. Ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ ké gbàjarè fún owó ìdàgbàsókè lẹ́yìn tí wọ́n ti pín mílíọ̀nù lọ́nà 8 ó lé díẹ̀ náírà láàrin ọdún méjì látàrí ìṣẹ́ àti òṣì tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìpínlẹ̀ 36 pẹ̀lú olú ìlú ilẹ̀ wa àti 754 ìjọba ìbílẹ̀ ni ó ti gba owó tó tó mílíọ̀nù lọ́nà 8 ó lé díẹ̀ gẹ́gẹ́ bí owó ìdàgbàsókè. Wọ́n ní wọ́n ti jẹ orílẹ̀-èdè yìí ní ìjẹkújẹ dípò ìdàgbàsókè. Ìṣẹ́ òun òṣì ti wá mú àwọn ọmọ orílẹ̀-èdè yìí dódó. Nínú èrò adarí àgbà àná fún àjọ Action Aid Nigeria AAN Omidan Eni Obi sọ wípé láì fi igbá kan bọ̀kan nínú ní orílẹ̀-èdè yìí fi lè tẹ̀síwájú. Ó tẹ̀síwájú pé wọ́n ti sọ àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí di ẹ̀rọ èyí tí ó jẹ́ ibi tí wọ́n ti ń jẹ ìjẹkújẹ. Ó ní tí a bá ń sọ̀rọ̀ lórí ìdá pínpín níbo ni àwọn òdiwọ̀n wà níbo ni ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wà kí ni ìdí tí kò ṣe hàn sí gbàgede bí wọ́n ṣe ń ṣe ètò ìṣúná. Ó ní ọ̀pọ̀ ìpínlẹ̀ ni àwọn gómìnà wọn ti ń gbé ìgbé ayé wọn lórí ètò ìṣúná nìkan. Pẹ̀lẹ́ só mọ̀ mi díẹ̀ nínú ìwé ìròyìn The Punch náà ni mo kúkú sí wa o ẹ jẹ́ n tún sáré ka ilé yìí nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí eléyìí. Wọ́n ní àwọn aṣòfin ní ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ pé wọ́n ṣèpàdé pọ̀ lónìí o tí wọ́n sì sọ pé ó ṣeé ṣe o kí wọ́n kéde igbákejì gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédatiwa bíi adelé gómìnà ní ìpínlẹ̀ náà lẹ́yìn ìpàdé àlàáfíà kan tó wáyé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílùú Àbújá lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ni wọ́n sọ pé wọ́n yóò wá ṣe ìpàdé pọ̀ báyìí o lọ́jọ́ Ìṣẹ́gun òní láti lè jíròrò lórí ìlànà ìṣèjọba ní ìpínlẹ̀ Ondo náà. Ìròyìn kan láti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà ó fi yé wa wípé ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ jíròrò lé lórí níbi ìpàdé àpérò náà ni ṣíṣe àgbéyẹ̀wò bóyá kí wọ́n kéde igbákejì gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédatiwa bíi adelé gómìnà ìpínlẹ̀ náà látàrí bí gómìnà ìpínlẹ̀ náà Rotimi Akeredolu kò ṣe sí ní ipò rẹ̀ bíi gómìnà ìpínlẹ̀ náà láti bí ìgbà díẹ̀ sẹ́yìn. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ni wọ́n ti fi ìpàdé náà sí òní ọjọ́ Ìṣẹ́gun tí ó sì ṣeéṣe kí wọ́n kéde igbákejì gómìnà náà bíi adelé lásìkò ìjókòó ilé náà. Wọ́n ní eléyìí jẹ́ àbọ̀ ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe. Ọjọ́ Ẹtì tó kọjá yìí ni ààrẹ Tinubu ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin náà àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ondo. Wọ́n sì sọ pé ìlú Àbújá ni ìpàdé náà ti wáyé. Ìpàdé náà sì wáyé lójúnà àti yanjú aáwọ̀ ọ̀rọ̀ òṣèlú tí ó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo. Ìwé ìròyìn Daily Trust náà ni mo ṣì wà. Ìwọ́de alágbára gba ìpínlẹ̀ Kánò kan lórí awuyewuye lórí ipò gómìnà àti bí àwọn ọlọ́pàá ṣe mú àwọn ènìyàn 7.
ìwọ́de alágbára wáyé ní ìpínlẹ̀ Kánò àti agbègbè rẹ̀ lánàá lórí ìdájọ́ ilé ẹjọ́ tó gbé kalẹ̀ pé wọ́n dá gómìnà ìpínlẹ̀ náà dúró. Àwọn òpópónà tí ìwọ́de náà ti wáyé ní Kánò, Zaria Road, Maiduguri Road, Kantakwari, ní èyí tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń pè fún ìdájọ́ òdodo fún Abba Yusuf. Àwọn pátákó ìléwọ́ tí wọ́n kọ oríṣiríṣi àkọlé sí òun ni wọ́n gbé dání. Lára àwọn àkọlé tí a rí lára wọn ni ìlú Kánò, ìlú mi, ìpínlẹ̀ mi, ìdájọ́ òdodo fún ìpínlẹ̀ Kánò, ìdájọ́ òdodo fún Abba. Wọ́n ní àfojúsùn Abba ni wọ́n gbé fò ní ọdún 2019. Àwọn kò ní gbà kí irú rẹ̀ tún wáyé ní ọdún 2023. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Uzan Gumel sọ ní ìlú Kánò pé àwọn afurasí 7 tí wọ́n fẹ́ sọ ìwọ́de náà di nǹkan mìíràn ní ọwọ́ àwọn ti tẹ̀. Ó ní àwọn mọ̀ pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ní èròǹgbà àwọn olùwọ́de, ṣùgbọ́n ẹni tí ó bá tàpá sí èròǹgbà yìí yóò fi imú kàtà òfin. Inú ìwé ìròyìn The Punch náà ni mo ti fẹ́ mú eléyìí o. Wọ́n ní akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì kan ni wọ́n sọ pé ó ti bá ara rẹ̀ nílé ìwòsàn báyìí o lẹ́yìn tí òun náà gùn lé ọwọ́ fífọ́ ọlọ́gbọ̀nràngànà bíi wákàtí 48 wash àtàn náà ni. Ṣé wọ́n lè fọ́ tiẹ̀ tó yẹn? Èmi ìwà mú àtọ́nù débi ń tiẹ̀ ṣe àtọ́nù ìròyìn ni tí mo kà lọ títí. Wákàtí mélòó ló fẹ́ ká? Àbóyá bíi 100 wákàtí. Ìyẹn náà tó mi. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Subaru Ẹnìtàn tí ó ti gùn lé ọwọ́ fífọ́ ọlọ́gbọ̀nràngànà kan láti ó fẹ́ bírèkì rẹ́kọ̀dù rẹ̀ láti lè ní àkọsílẹ̀ nínú ìwé ìtàn Guinness World Record ni ó ti bára rẹ̀ nílé ìwòsàn o. Àárọ̀ ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ni akẹ́kọ̀ọ́ náà parí ọwọ́ fífọ́ ọlọ́gbọ̀nràngànà náà gẹ́gẹ́ bí ìfiléde kan láti ojú òpó X fún ọ̀gbọ̀nràngànà náà. Akẹ́kọ̀ọ́ náà parí ọwọ́ fífọ́ náà lẹ́yìn wákàtí 48 lẹ́yìn tí ó tún ju ohun tí ó ń gbà lérò tẹ́lẹ̀ ti ṣe 50 wákàtí lọ. Fọ́nrán kan tí ó wà káàkiri lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ni ó ṣe àfihàn ọwọ́ akẹ́kọ̀ọ́ náà tí ó ti funfun báláwo tí ó sì ti súnkì látàrí ọwọ́ fífọ́ ọlọ́gbọ̀nràngànà náà. Nínú fọ́nrán náà ni wọ́n ti rí akẹ́kọ̀ọ́ náà tí ó fara lélẹ̀ sórí ibùsùn kan nílé ìwòsàn kan tí wọn ò dárúkọ ẹ̀. Ẹ̀wẹ̀ àjọ Guinness World Record ni wọ́n ti wá kéde akẹ́kọ̀ọ́ náà ẹni ìtàn gẹ́gẹ́ bí ẹni tí ò jẹ́ ẹni ìtàn lórí ọwọ́ fífọ́ lágbàáyé. Ìròyìn tí màá fi máa káàdì ìwé ìròyìn Daily Trust ni ó sọ wípé olùkọ́ kan gbé ẹ̀mí mì ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ó ṣubú. Olùkọ́ kan ní ilé ìwé Olókìní High School Ìjẹ̀bú Igbó ní ìjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Ògùn, arábìnrin Olúwatósìn Àìná ni ó ṣubú lulẹ̀ tí ó sì gbé ẹ̀mí mì. Nínú àtẹ̀jáde tí alága àjọ fún àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ní ìpínlẹ̀ Ògùn Felix Agbésànwá fi síta, ó ní àwọn kẹ́dùn pẹ̀lú ẹbí àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ olóògbé. Ó wá gbà á ládùúrà pé Ọlọ́run yóò fún un ní oore ọ̀fẹ́ láti lè gbé ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan sọ pé ìṣẹ̀lẹ̀ àbájọ ọ̀hún wáyé ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní ara obìnrin ọ̀hún kò mókun lẹ́yìn tí ó dé ilé ìwé ní ọjọ́ náà. Èyí ni ó mú láti lọ tọrọ àyè lọ́wọ́ ọ̀gá ilé ìwé wípé òun fẹ́ dé ilé ìwòsàn, ṣùgbọ́n tí ó ṣubú lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀. Wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ní èyí tí àwọn elétò ìlera ní ó ti gbẹ́mìí mì kí ó tó dé ilé ìwòsàn. Kí Ọlọ́run máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Àmín Ọlọ́run ìròyìn yẹn ó domi tútù sí lọ́kàn lóòótọ́. Ọlọ́run orí kí wọn. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti fẹ́ mú ìròyìn àkọ́kọ́ láti inú ìwé ìròyìn ọ̀hún. Wọ́n ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí ti ṣe Wednesday ti ṣe ọ̀la òde yìí. Wọ́n ní ààrẹ Tinubu yóò gbé àbá ètò ìṣúná ọdún 2024 lọ sí iwájú ilé ìgbìmọ̀ aṣòfin. Kókó ìròyìn ọ̀hún ni wọ́n ti wá tún jó àkọlé kan mọ́ lábẹ́ banner headline ọ̀hún. Wọ́n ní ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin òun náà ti ń sọ èròǹgbà wọn wípé àwọn ò ṣe ìpàdé kan látàrí àbá ètò ìṣúná náà. Ààrẹ Tinubu ni wọ́n ní yóò ṣe àgbékalẹ̀ ètò ìṣúná àbá ètò ìṣúná ní tírílíọ̀nù 26 tí ṣe ètò ìṣúná ọdún 2024 ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí November 29 ni wọ́n sọ pé yóò ṣe kinní ọ̀hún ní ìbámu pẹ̀lú iṣẹ́ àwọn aṣòfin wa lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní ètò ìṣúná náà ni wọ́n yóò ṣe àgbékalẹ̀ rẹ̀ níwájú àgbáríjọpọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè yìí. Wọ́n ní àwọn tí
yóò kọ́wọ̀rìn pẹ̀lú ààrẹ Tinubu lọ ibi àgbékalẹ̀ náà ní àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí Federal Executive Council tó fi mọ́ mínísítà fún ètò ìṣúná àti ààtò lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà fún ọdún 2024 sí ọdún 2026 tí wọ́n dàgbé ní MTEF/FST tí ìwé ìròyìn Tribune yìí wọ́n ní nǹkan bíi tírílíọ̀nù 6.72 6.7 trillion naira ni wọ́n ní ó wà fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́yìn tí àlékún bílíọ̀nù 904.49 billion naira tàbí ìdá 15 nínú ọgọ́rùn-ún sí èyí tí ó sì wà fún ọdún 20 tó fi yàtọ̀ sí ti ọdún 2023 tẹ́ bá fẹ́ kà tán o ẹ wọnú ìwé ìròyìn Nigerian Tribune lọ. nínú ìwé ìròyìn The Sun awuyewuye wà lórí ètò ìdájọ́ ilẹ̀ Nàìjíríà ẹgbẹ́ àwọn àgbààgbà fún ètò ìdájọ́ ní ilẹ̀ Nàìjíríà BOSAN èyí tí adájọ́ àgbà Ẹ̀bùn Ṣófúndé ṣojú fún sọ wípé ilẹ̀ Nàìjíríà ti sọ ìrètí nù lórí agbára láti gbé ìdájọ́ kalẹ̀ lásìkò. Ní ìdáhùn sí ìṣòro yìí, Ṣófúndé sọ pé àwọn tí ọ̀rọ̀ kàn ń lo àwọn agbófinró láti yanjú aáwọ̀ wọn tí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ sì lòdì sí òfin. Ó tẹ̀síwájú pé tí iṣẹ́ bá ti pọ̀jù lọ́rùn àwọn adájọ́, wọ́n á máa fi ọwọ́ yẹpẹrẹ gbé ìdájọ́ kalẹ̀. Ó wá rọ ẹgbẹ́ àwọn adájọ́ láti orí àwọn adájọ́ àgbà láti ṣe àgbéyẹ̀wò àwọn ìlànà tí ó rọ̀ mọ́ iṣẹ́ wọn tí yóò ní ṣe pẹ̀lú iye àwọn ẹjọ́ tó yẹ kí àwọn agbẹjọ́rò náà ti ṣe kó tó di pé wọn yóò máa díje fún àmì ẹ̀yẹ. Ó tún rọ àwọn adájọ́ àgbà láti máa fi tọmọlúwàbí ṣe nínú gbogbo ìdájọ́ tí wọ́n bá ń gbé kalẹ̀ lẹ́nu iṣẹ́ wọn. Ẹ káàbọ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn eléyìí ìpínlẹ̀ Edo náà ni mo balẹ̀ sí báyìí níbẹ̀ náà ni wọ́n ti sọ pé ẹni tí ń ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Edo Philip Shuaibu òun náà ni ó ti kéde èròǹgbà rẹ̀ wípé èmi náà kátó mo fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ yìí ní ọdún 2024 àbíwọ̀ náà lọ Edo. Ẹ̀mí ọlọ́run ẹlẹ́kẹ̀mí lórí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Comrade Philip Shuaibu lọ́jọ́ Ajé àná ní òun náà ti pàpà kéde èròǹgbà rẹ̀ láti darapọ̀ mọ́ àwọn olùdíje dupò gómìnà ìpínlẹ̀ náà nínú ìdìbò sípò gómìnà tí yóò máa wáyé ní ìpínlẹ̀ náà ní ọdún 2024 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Igbákejì gómìnà náà nínú ìkéde èròǹgbà rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ Ajé àná ni ó tọ́ka sí àwọn adójúkọ rẹ̀ lẹ́ka òṣèlú tí ó ti fi ojú winá láti bí oṣù mélòó kan sẹ́yìn tí ó sì ní òun dúró ṣinṣin o tí òun sì tún tẹ̀síwájú látàrí aáwọ̀ kan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tí ń ṣe ọ̀gá òun gómìnà ìpínlẹ̀ náà Godwin Obaseki. Ètò ìkéde èròǹgbà náà ni wọ́n ti kọ́kọ́ fi sí ibi tí wọ́n ti ṣe sí ilé ìtura kan tí wọ́n ń pè ní Etano Hotel tí ó wà ní GRA nílùú Benin. Wọ́n ti wá sọ pé nígbà tó yá ni wọ́n tún kéde wípé wọn kò ní lè lo ibùdó náà mọ́ o. Wọ́n ní wọ́n ṣàdédé kéde kíní ọ̀hún ní alẹ́ ọjọ́ ìsinmi tí ó kọjá yìí nígbà tí ìròyìn kan lu fótó wípé ọ̀kan nínú àwọn ẹgbẹ́ tí ó ń ṣe àtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ náà Obaseki Endingwell ni wọ́n pe ẹgbẹ́ ọ̀hún ni wọ́n sọ pé àwọn náà fi ètò pàtàkì kan tí wọ́n fẹ́ ṣe sí ibùdó náà ní agogo 7:30 ìrọ̀lẹ́ ọjọ́ kan náà. Ìgbésẹ̀ yìí ló wá mú kí igbákejì gómìnà náà tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdáwò lórí ibùdó mìíràn tí ó sì lọ lo ibùdó míì tí wọ́n pè ní Sacred Ground tí ó wà ní inú ilé ìjọsìn àgùdà kan nílùú Benin tí ṣe olúlu ìpínlẹ̀ náà. Nígbà tí ó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ níbi ibùdó tuntun náà, igbákejì gómìnà náà ní láìná ní àwọn ìlàkọjá òun àti àwọn tí òun ti là kọjá òun ní ìlàkàkà ìṣèjọba àwarawa. Àwọn ohun wọ̀nyí ni ó já ìwúrí fún òun láti lè tẹ̀síwájú lójúnà àti mú èròǹgbà òun ṣẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn náà láàárọ̀ òní. Tinubu tún Kyari ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ tó ń pèsè epo lórílẹ̀‐èdè yìí NNPC àti àwọn ọmọ ìgbìmọ̀ yàn sípò. Ààrẹ Bọ́lá Tinubu ni ó tẹ̀lé òfin 61 ẹsẹ̀ kejì tí ó dá lórí ilé-iṣẹ́ epo rọ̀bì ní ilẹ̀ wa ní ọdún 2021
nípa yíyan àwọn ìgbìmọ̀ tuntun fún àjọ náà ní èyí tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023. Nígbà tí ààrẹ ń ṣe èyí, ó tún Mele Kolo Kyari yàn gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àjọ náà. Àwọn tí ó tún yàn ní olóyè Pius Akiyelure, Alhaji Umar Isa Ajia, ọ̀gbẹ́ni Ledum Miti, ọ̀gbẹ́ni Musa Tumsa, ọ̀gbẹ́ni Gali Muhammad, kòfẹ́sọ̀ Mustapha Aliyu, ọ̀gbẹ́ni Obodo David àti omidan Eunice Thomas. Lẹ́yìn náà ni ó wá yan àwọn akọ̀wé àgbà méjì fún àjọ náà tí orúkọ wọn jẹ́ ọ̀gbẹ́ni Okonkwo Ekanem Udo àti Gabriel Aduda. Nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ni màá ti máa mú ìròyìn ọ̀hún wá sí òpin lọ́dọ̀ tèmi bí o lórí ọ̀rọ̀ ìsìnkú ayẹyẹ ìsìnkú ìyálóde Àlàbá lọ́sìn náà ni o wọ́n ti sọ pé ayẹyẹ ìsìnkú ọ̀hún wọ́n ní kò ní sí pé à ń lùlù tàbí à ń jó ẹni tí ń ṣe alága ìgbìmọ̀ tí wọ́n yàn láti ṣe kò kárí ayẹyẹ ọ̀hún ni ó sọ ọ̀rọ̀ yìí o lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ẹni tí ń ṣe alága ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú olóògbé ìyálóde Àlàbá lọ́sìn tí ṣe ìyálóde ilẹ̀ Yorùbá nígbà ayé ẹ̀ olóyè Sànyà Abíọ́lá ni ó ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ kan o wípé olóògbé náà ti fi òun sílẹ̀ kí ó tó jáde láyé wípé kò gbọ́dọ̀ sí ohun tí ó jọ ìlù lílù tàbí ijó jíjó lásìkò ayẹyẹ ìsìnkú òun. Ayẹyẹ ìsìnkú ọ̀hún ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà yìí. Nínú ìpàdé oníròyìn kan tí wọ́n ṣe nílé olóògbé náà ni alága ìgbìmọ̀ náà ti sọ̀rọ̀ náà nílùú Abẹ́òkúta. Ó ní àṣẹ náà jẹ́ ọ̀kan nínú ohun tí olóògbé náà máa ń sọ kí ó tó jáde láyé. Wọ́n ní lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹwàá ní ẹni ọdún méjìléláàádọ́rin 72 ni olóògbé náà ni ó tẹrí gbaṣọ. Alága ìgbìmọ̀ náà ní olóògbé náà ti ṣe ìyálóde àkọ́kọ́ fún ilẹ̀ Yorùbá, títún ṣe ìyálóde àkọ́kọ́ fún ilẹ̀ Ẹ̀gbá, tí ṣe ìyálóde ẹ̀kẹrin fún ilẹ̀ Ẹ̀gbá ní àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Nasima Business Women Group NAWOJ ni wọn yóò fi ètò pàtàkì kan yẹ sí o nílùú Èkó lọ́jọ́ kìíní oṣù kejìlá nígbà tí àwọn ẹgbẹ́ kan náà tí wọ́n ń pè ní ECOWAS Federation of Business Women Entrepreneur yóò tún bu ẹ̀yẹ ìkẹyìn fún ní ọjọ́ kẹrin oṣù kejìlá bákan náà ní ìlú Èkó. Kí Ọlọ́run kí wá tẹ́ màmá sí afẹ́fẹ́ rere ìlú tí wọ́n ní ìlú bẹ́ẹ̀ àti ijó tí wọ́n ní jó yìí wọ́n ṣàkókò jẹun tí kan bá ṣàti ṣe tí ò bá ti sí pé oúnjẹ ò sí mẹ́ àbí ijó ni ò sí ijó ni ò sí wọn ní kò sóúnjẹ bàbá ti ń jẹun á máa àzúmù pé àdúgbò. bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. Ìròyìn tẹ́mi fi máa kásẹ̀ The Sun òun ni ó kà wípé ìbíwọ́ abala ilé ìtajà tó wáyé lọ́jà Alábà ní ìlú Èkó, àwọn ẹgbẹ́ ọmọ Biafra IPOB ké gbàjarè sí Ohanaeze àwọn gómìnà láti apá gúúsù ìlà oòrùn láti dá sí ọ̀rọ̀ náà. Àwọn ọmọ ẹgbẹ́ Biafra IPOB ti pè fún ìfikùnlukùn tó múnádóko láàrin Ohanaeze Ndigbo, gómìnà láti apá gúúsù ìlà oòrùn, àti àwọn tí ọ̀rọ̀ kàn láti wá ọ̀nà àbáyọ láti gba àwọn òǹtajà Ìgbò àti àwọn ohun ìní wọn lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ fún ẹgbẹ́ náà Emma Powerful fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn nípa bíbí ilé ìtajà ibi tí àwọn ẹ̀yà Ìgbò wà ní ìpínlẹ̀ Èkó ní ọjà Alábà, ní èyí tí àgbájọ ẹgbẹ́ ọmọ Yorùbá Afẹ́nifẹ́re àti àwọn tí ọ̀rọ̀ náà kọ̀ kò sì rí nǹkan kan ṣe sí i. Ìfiléde tí ó fi síta lánàá ni ó ti pè fún ìgbésẹ̀ kọ́mọ́nkíá láti lè dáwọ́ ìkọlù náà dúró. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbò ló ti pàdánù àwọn ohun ìní wọn tí wọ́n ti fi ògùn ojú wọn kó jọ láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó, ní èyí tí ó ní ìgbàgbọ́ wípé wọn kò fẹ́ kí àwọn ọmọ Ìgbò kí wọ́n wà ní àwọn ọmọ ilẹ̀ Biafra kí wọ́n wà ní ilẹ̀ Èkó ìpínlẹ̀ Èkó mọ́. Kò ní jù báyìí lọ fún ìròyìn kókó inú ìròyìn wa alábala kókó inú ìròyìn ètò ìrárá ni ó sì ń ṣe kí ni ó sì ń tẹ̀síwájú. ó ní ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ṣeun tí ẹ bá wa tó ń lónìí ẹ má gbàgbé àti ìlọ ètò ìrárá ló tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ sí ìgboro báyìí ká lọ gbọ́ èrò àwọn aráàlú lórí àwọn kókó kan tá a ti ṣà wípé kí wọ́n bá wa dá sí lórí ètò yìí lónìí. Ẹ máa bá a ká lọ à ń padà bọ̀. Èrò ará ìlú. Nonsense ni Mr. President kò tí ì tì nail in governing this country rárá, most especially pertaining to sovereign masses.
Mr. President is beating about the bush ó kàn ń paraba ni kò lọ sójú ọ̀nà gan. Number one ẹ bá lè fi 1 billion naira ẹ wo kí n kọ́kọ́ mú láti ibi palliative tán ṣe ta oúnjẹ tán pín mélòó lórí oúnjẹ yẹn gbà nù millions of people tó jẹ́ ní country àwọn party members náà lọ ń gba kinní yẹn from each state. Meanwhile ṣé party member nìkan ló dìbò fún Tinubu ni ló fi jẹ́ pé party member nìkan ló fi jẹ́ pé gbogbo benefit tán bá kó wá páwọn náà benefit yẹn. Now talk of the 1 billion naira tán fẹ́ fi sí 2004 budget now wọ́n á tún mú owó yẹn wọ́n á tún máa ọ̀rẹ́ mi kan pè mí jẹ́ta ó ní kí n wá lọ fíìlì fọ́ọ̀mù kan mo ní fọ́ọ̀mù wo ó ní ibi ibẹ̀ yẹn ibi APC ni tó bá ti fíìlì ẹ̀ mo ní palliative náà ni wọ́n á máa gba 15,000 lóṣù mo ní ṣé bó ṣe yẹ kó rí nìyẹn nígbà tó bá ti gbélé jáde ń sìn àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ wọn kankan wọ́n á tún bá fi bọ abẹ́ ilé. That is not the solution to the problem at hand. The solution to this problem now níwọ̀nba little knowledge tèmi ò ní pé kí Mr. President kọ́kọ́ wá ọ̀nà láti pé bóyá kan subsidize oúnjẹ tó wà ní gbogbo ọjà káàkiri ni o. Nígbà tẹ́yìn bá lọ ọjà ń sìn ẹ ra bọ́ ráìsì ní 500 naira èmi náà lọ mo lọ ra ní pàǹtí náà lọ ó ra ní 500 naira adẹ̀rà ní 1,008 níjẹ̀jọ sẹ́mọ̀ ìtura yẹn máa ó kọ́kọ́ máa wá ná pẹ̀sẹ̀ sẹ́mọ̀ ìgò epo tẹ́ ẹ rà ní 800 naira ní last week ńgbẹ́ dọ́jà tẹ́ tó ti di 500 naira ṣé kò possible ni ṣèbí subsidy ẹ bá ẹ máa fi gbogbo owó tẹ́ ń waste káàkiri ẹ máa ẹ̀yin ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa consult àwọn ìyálọ́jà gbogbo through àwọn agent yín tẹ̀dẹ̀ máa subsidize when you go to market and buy something at cheaper rate tension yẹn máa wálẹ̀ ẹni tó ń gba salary àti calculate bó ṣe máa ná owó ẹ̀ ẹni tó ń tajà náà gbà tí nǹkan tó ń tà bá ti cheap àwọn tó fẹ́ ta fún cheap òun náà máa rówó oúnjẹ òòjọ́ tiẹ̀. So talking of 1 billion naira budget wọ́n máa include the 2004 budget pé kan tó ń pè wọ́n á tún fi yẹ̀sà papín nonsense mo kà sí. tí wọ́n bá ti dé orí ipò tán wọn kì í ṣe ìfẹ́ aráàlú owó tí wọ́n fẹ́ yá yìí lórí ọrùn ọmọ Nàìjíríà náà máa yálé wọ́n dẹ̀ máa san interest lórí ẹ̀ so therefore wọn ní ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan ni ká ní ìgbẹ́kẹ̀lé lórí ẹ̀ wọn ní ìgbẹ́kẹ̀lé rárá because ìnira ni wọ́n ń kó bọ́mọ Nàìjíríà $1 billion tí wọ́n fẹ́ lọ yá yìí fún tara wọn ni kò ń ṣe faraàlú kí ló fẹ́ fi ṣe ẹlẹ́ni yáwó mọ́ ẹ ti ṣàwó kan jọ sí ẹ̀sẹ̀ tí wọ́n yá $1 billion ṣe mí rò pé ìfẹ́ inú wọn ni wọ́n ń ṣe wọn ṣe fi aráàlú rárá so lọ́kàn tèmi Ọlọ́run ni kó gba àkóso orílẹ̀-èdè yìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ ò rí àǹfààní kankan ní owó tó fẹ́ yá yẹn pé ó tún lè tún ní nǹkan ó tún rọrùn sí i. mi ì ráǹfààní kankan bẹ́ẹ̀ o mi ì ráǹfààní kankan bẹ́ẹ̀ because owó tí wọ́n láwọn fẹ́ lọ yá tí wọ́n bá ti ń yá làwọn tí wọ́n ó pín ti mọ̀ báwọn ó ṣe pín tẹ́ bá lẹ pín sí south west east north kálukú tó bá ti ń dọ́wọ́ àwọn senate àbí àwọn federal honourable constituency kọ̀ọ̀kan kálukú ti mọ̀ bí wọ́n ó ṣe pín kò dọ́wọ́ aráàlú kò sí ìgbádùn kan táráàlú fẹ́ gbádùn lórí owó yẹn rárá fún tara wọn ni fún tara wọn sọ confam fara wọn náà fẹ́ yáwó yẹn fún kò ṣe faraàlú so ìyẹn lọ bẹ́ẹ̀. èrò ará ìlú. kí nǹkan jẹ́ tèmi nìkan even tẹ́ bá wo body language ọ̀pọ̀lọpọ̀ àwọn tán dípò òṣèlú mú yín bí kan kú síbẹ̀ ló máa ń ṣe wọ́n after their 8 or 4 years term tán bá lò wọ́n á tún fẹ́ mú loyalist wọn tán máa control tí wọ́n máa gba backdoor láti wá máa gba kickbacks ọ̀kan máa pàṣẹ fún tí wọ́n ṣàfẹ́ máa govern lọ wọ́n á kàn fi dí gẹrẹwu then question méjì lẹ béèrè papọ̀ ẹ béèrè pé ayéda tiwa pé nípa bí Ondo State House ṣe fẹ́ declare as governor lẹ́ni acting governor ìyẹn kìíní tí n bá get it right ìkejì Suhaib ó ń gbìyànjú láti pé kó ń succeed
kí lórúkọ gómìnà Ọbaṣẹ́kì nínú ẹgbẹ́ wọn now kí n kọ́kọ́ láti Ondo state kí ni deputy wà fún ìdí tàbí yan deputy ò níṣẹ́ kankan tí gómìnà bá ti wà active òun kàn máa wà ń bẹ̀ bíi support lásán náà support lásán ni ibi iṣẹ́ tiẹ̀ tán fi yan gan lódélẹ̀ yìí the deputy is not okay the man is sick adẹ gbogbo wa dẹ̀ ti rí going to almost 4 or 5 months now ni ò ti gbádùn tó ń lọ òkè òkun and this man is okay kí ni Adékérédolú ti ń fẹ́ kó tó di gómìnà is he not a millionaire ó ti ṣe ó ti is a sound ó ti practice law ó ti lówó kó tó di gómìnà kí ló tó ń fẹ́ tí ó lè sọ pé òkè kí gbàkejì òun kó ṣe kíni kó continue as acting governor tó bá dẹ̀ wá okay then you come back to your office kí ni problem ẹ̀ gan tó fi ń sọ pé dandan kí ni ara ẹ̀ ṣé orí sick bed ló ti fẹ́ máa govern lọ ni so my own point in that aspect ni pé kí Ondo state kan jókòó kan declare Ayédàtiwa as acting governor tó bá wá ara ẹ̀ bá wá yá á padà sórí ipò ẹ̀ now come to Suhaibu Izu kí ló burú nínú kí Suhaibu sọ pé òun fẹ́ di governor nínú ẹgbẹ́ wọn kí náà ló burú tí Ọbaṣẹ́kì ní o kí lorúkọ ọ̀gá wọn Mr. Minister ní Abuja so ṣe rí àárín yẹn kò yẹ kó dìjà anybody ló lè ní ambition but ambition tó bá ti ń di gbọmọgbọmọ tó bá ti ń di bí ò bá pa bí ò bá ọ̀sà lẹ́sẹ̀ òun náà Mr. Deputy Governor should not be too ambitious at least ẹ kàn tí ẹ sì kọ́kọ́ parí ìtẹ̀ náà yín ná before you declare your intention fún governorship so kò sí nǹkan ambition pé ó fẹ́ di governor is not the problem but wọ́n gbọ́dọ̀ ṣe in such a way tó jẹ́ pé kò ní dá wàhálà lẹ̀ at the expense of the sovereign masses then govern. ṣe rí wọn mọra wọn kálukú dẹ̀ mọ ibi tí wọ́n belong sí bẹ́ẹ̀ ṣe wọlé ìjọba tẹ́ ń wò yẹn gọ́fúnà ẹnìkan ló máa fa gọ́fúnà kalẹ̀ pé ìwọ ló máa ṣe gọ́fúnà vice àwọn ogun kan náà máa fa vice kalẹ̀ pé àwa láàfa vice kalẹ̀ so tí ìlú kan báyìí bá wá ṣẹlẹ̀ tó ti yẹ yín sìn àwọn ogun gọ́fúnà yẹn wọ́n ní fẹ́ kí vice yẹn kó sọ sí di ààyè yẹn ọ̀hún ẹ̀ tí a pé court bá pa wọ́n láṣẹ wípé dandan vice yẹn gbọ́dọ̀ take post ẹlẹ́ẹ̀kejì ni pé àṣírí tó wà níbẹ̀ àṣírí tí gọ́fúnà tó fi pamọ́ igbákejì lè débẹ̀ kó máa tú síta so àwọn nǹkan méjèèjì yẹn ló máa ń fà á kí wọ́n fi jẹ́ kí vice wọn kó bọ́ sí ipò lásìkò tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ igbákejì ẹ̀ sẹ́rí tí mo kàn rí ni pé ohun gbogbo kì í tó lè ní vice governor o governor gangan lòun náà ìgbádùn tí governor ń gbádùn lòun náà máa gbádùn so èrò pọ̀ nílẹ̀ so àwọn tí wọ́n ti ń ṣèjọba mo ka ìwé kan newspaper yẹn sketch ní 1963 ló jáde so mo wá ní àǹfààní àti rí ìwé yẹn bí tí àwọn bàbá yẹn pamọ́ sí lórí òkè mo wá rí wípé àwọn tó ti ń rúlu wa at was earlier 60 àwọn náà sì ní ọmọ wọn náà sì ń ṣe kínni wọ́n sì ń rotate ara wọn bọ́ sípò yẹn so àwọn ọmọ mẹ̀kúnnù Ọlọ́run ni kó fáwọn náà l'opportunity o because àwọn tó ń ṣèjọba yìí wọ́n fẹ́ kúrò níbẹ̀ wọ́n ń ṣe kínni o wọ́n ń fira wọn síbẹ̀ náà ni so ti yẹ yín sìn torí pé bí a bá ní ká wò ó ẹ tó bá ti lè jẹ vice governor ó ti kúrò ní olòṣì ìran rẹ̀ ti kúrò ní olòṣì so aráàlú ni ó ń jìyà àwọn tí à ń fojú pé governor vice governor yìí wọ́n ní time fún aráàlú rárá ara wọn ni wọ́n ní time fún so Ọlọ́run ni kó ṣe kí ni kó gbàkóso orílẹ̀-èdè yìí because ojú kòkòrò ìfẹ́ tara ní ìfẹ́ ìmọ́tayé nìkan ló ń dà wá láàmú ni ó sì jẹ́ kí Nàìjíríà kó sì ṣe ju bó ṣe wáyé lọ so that is mo kàn ṣọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn ní kúkúrú. èrò ará ìlú. so that is it. ẹ ṣe gan lákòótán ọ̀rọ̀ tí Jega sọ lórí general election ọdún yìí Jega former INEC chairman ó sọ̀rọ̀ pé election yẹn pé
yàtọ̀ sí àwọn nǹkan táwọn èèyàn ń sọ kiri pé election yẹn ṣì wà credible láwọn party kan kí lẹ́yìn náà lè sọ lórí ẹ̀. ẹ̀wẹ́ kò sí election kan náà tó wà 100% tó wà totally free or tó wà totally fair and free. Kò lè sí election bíi election 1993 in Nigeria whereby election is declared fair and free. Lẹ́yìn ẹ̀ kò lè sí, so kò sí election kan tó lè wà 100% pure. Bá a ṣe dé dìbò yẹn a gbọ́ pé state kan wà tí mix up àbí chaos àbí wàhálà kan tó wà. Then point àwọn ẹgbẹ́ alátakò ní pé ó ṣe sábà gbogbo ìwọ̀n yẹn minor error ni. So lórí ọ̀rọ̀ tó lérí kọ́mẹ́ǹtì Jega I support him. Election yẹn náà at least ó sì wà credible at least to 75%. Tí ọmọ bá dẹ̀ ti gba 75% nínú exam ẹ̀ mi mọ̀ lúbò mi ò bọ̀ ní country wa yìí ọmọ yẹn ti mọ̀ wí even tó bá ti gba 50 gan á promote ẹ̀ toró ti kọjá ìlàjì so kò sí issue lórí ẹ̀ Jega is correct on election comment. Jega ó jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà àti èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí a respect ọpọlọ ẹ̀ tá a dẹ̀ gbà pé èèyàn gidi olóòótọ́ èèyàn ni tá a máa ní ká ṣe kí ni ká appoint èèyàn tó jẹ́ pé tó ṣe é tẹ̀lé ní Nàìjíríà yìí Jega yẹn ó jẹ́ ìkan nítorí pé tí o kò gba màkàrúrù kápẹ́ bá gba màkàrúrù ni ìjọba ò ní bọ́ sọ́wọ́ Buhari nígbà àkọ́kọ́ so bóyin tó sọ yẹn nítorí ló sọ bó ṣe rí náà ló sọ yẹn àìkò pẹ̀tí a máa gba join the politics àwọn pé wọ́n ṣèrú bòmbì kan kò síbi tí wọ́n ti ṣe lórílẹ̀‐èdè àgbáyé kò síbi tí wọ́n ti ń ṣe but yọkàn pọ̀ nbì kan ju bì kan lọ ni for instance time tí ọmọ John Bush tó jẹ́ gọ́vnọ̀ ní Amẹ́ríkà after Bill Clinton ti ìbò Florida kó tó padà wọ wọ́n tó rí ìbò Florida kà after 2 weeks ní ìbò Florida tó wọlé náà tó rí ìbò Florida kà ṣáà lè gbárù ẹ̀ Nàìjíríà ń bí àlérù ni wọ́n ṣe Vote of America tó jẹ́ father of democracy so ẹ jẹ́ kọ́ nǹkan yẹn ẹ jẹ́ ká gbà pé tí Jega sọ bó ṣe sọ ètò bó ṣe sọ náà lórí so. Oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín náà ni à ń dúpẹ́ lọ́wọ́ yín kọ̀ọ̀kan ìjèjì àdúpẹ́ pẹ́ òkun ẹ̀yin náà láǹfààní àti like ẹ láǹfààní àti share ẹ láǹfààní àti subscribe sí ìkànnì Jígí Alára níbi tẹ́ ti máa rí àrà lóríṣiríṣi tá à ń fi àwọn ètò wa dá ní kọ̀ọ̀kan ìjèjì ẹ ṣé tí ẹ wà ń bẹ̀ tí ẹ ń gbọ́ wa o Olúwaṣeun lórúkọ tí èmi ń jẹ́ o Adeoye ló kọ bàbá tó bí èmi lọ́mọ ọlọ́gbọ́n tí ń fi ọgbọ́n ẹ̀ lanu ẹ̀kọ́ tó jẹun rèé a ní ó jẹ kò jẹ́ a ní òun kò mú fi gba òkèlè tọ́gbẹ̀gìrì wò awákùnmárì tó ní kí wọ́n máa fi dọ́gba rẹ̀ tẹ́sítì ọkùnrin ṣàkàṣíkí bí ojú ẹ̀kún abẹ́ni lórí ti ń farajì ni a tún pàdé ara wa láìpẹ́ yìí ẹ ṣé.